Welcome to Olateju Blog for your Yoruba trending news and updates. Ṣé rí fídíò tí mo fẹ́ fi wọ̀nyí yìí, mo fẹ́ kẹ́ fara balẹ̀ ká jọ wò ó. Ẹ mọ̀ pé tá ò bá rí a kì í sọ. Ká dẹ̀ tó sọ, ó yẹ kó mọ̀ pé a ti ṣe ìwádìí fínífíní ká tó mọ wá fún yín lórí ètò. Ẹ má gbàgbé láti bá wa like, share, láti subscribe kẹ́ lè máa jẹ ìgbádùn wa lọ. Ó yá, ẹ jẹ́ ká jọ sojú abẹ́ ń kó. Ẹ kú ojúmọ́ o, ojúmọ́ ire ló mọ́ wa léni o, ojúmọ́ ire, ojúmọ́ ìṣẹ́gun, ojúmọ́ aláyọ̀. A dára fún wa, a kú Jímọ̀ olóyin tèní, àbí ṣèbéèní ni Jímọ̀ olóyin. Ọlọ́run á jẹ́ káyé wa olóyin kó ládùn. A ò ní tẹ́nítì kà, a ò ní fi dìgbòlugi ajáṣọ́lé. Aburú ó kéré ó tóbi ni kò mà ní wọlé tọ̀ wá. Ẹ̀pọ̀n agbo wa mì bẹ́ẹ̀ ni kò ní já láṣẹ Olódùmarè. Ìran àgbàrá yìí fòkòtò, ire ayé yóò ní fòyín ru lọ́mọdé lágbà lókùnrin. Lẹ́kìtì ń bíbà yà kú òjò wẹ́líwẹ́lí. Mi mọ̀ bí òjò ń rọ̀ lọ́dọ̀ yín. Mo kẹ́yìn ọmọ ojúlówó ọmọ Yorùbá l'Amẹ́ríkà, mo mọ̀ pé ojú oorun lọ́pọ̀lọpọ̀ nínú yín wà. Mo kí yín ní London. Mo kí yín ní Canada. Mo kí yín káàkiri gbogbo àgbáyé. South Africa ni wọ́n ń lé wa ń bẹ̀ náà, wọ́n ń lé ọmọ Yorùbá ní South Africa. Fúlàní ń lé wa ń lé, àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀rọ̀ wa wá di ilé ògbà ọ̀nà ògbà tí í ṣe wí ara gbà. Ọba mi òkè yóò kó wa yọ láṣẹ Olódùmarè. Mo kí yín o ní Gabon, ní Ivory Coast, ní Ghana ni gbogbo ibikíbi tọ́mọ Yorùbá bá wà. All the European country, the Asia country, China, Japan ni, Russia ni, níbi tí Nàìjíríà lé gbogbo wa sí. Mo kí yín. Bójò bá rọ̀ ara máa ń tulẹ̀ ni. Ọlọ́run yóò rọ̀jò ìtura sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Olódùmarè. Orúkọ mi ò tí ì yí padà, bàbá Èkìtì yín náà rí. Àwọn kan máa pè mí ní ajá Ìgbòho, àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn kan máa pè mí ní ẹrú Ìgbòho, àbí bẹ́ẹ̀ kọ́. Omi ẹ̀kọ́ náà ni. Torí táwa bá ròdodo ọ̀rọ̀ àwa máa sọ. Orúkọ mi ò yí padà, bàbá Èkìtì náà ni. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Yorùbá wí pé sàn láàrin àjẹnimú ní pẹ̀kọ́rọ́. Àti pánínà títí. Ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ gbọ́, wọn à dẹ̀ fẹ́ gbà. Mo máa ń sọ pé ẹ má fojú pòjó wa. Lóòótọ́ pípé wọn ó lè jọra wọn, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀. Torí àwa sì máa dúró nídúró pé olóore ò gbẹ́dọ̀ kú sípò òkà. Pé oore ni Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ló ṣe ìran Yorùbá. Torí nígbà tí ojú ń pọ́n ìsìn Yorùbá láti là, Sunday Ìgbòho dìde. Ó dẹ̀ sì ń dìde di wákàtí ọ̀wọ̀ yìí. Ó dúró nídúró pé ìyà ò gbẹ́dọ̀ jọmọ Yorùbá. Bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀ máa ń pè é fẹnu wú géètì ni. Bó dẹ̀ ṣe ń fẹnu wú géètì, ìran Yorùbá rí ìmọ̀ rẹ̀ lára wa. Àwọn Fúlàní gan rí ìmọ̀ rẹ̀ pé níbo ni Yorùbá ti rí ọmọ yìí. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń jáde síta tèmi a máa pariwo lórí ẹ̀. Torí bàbá mi ní pé tó bá lóò fẹ́ ṣe èèyàn tó ródòdó tó sọ, ènìyàn ń ṣe ara ènìyàn. Tábálà àfẹ́ ṣe èèyàn, àfẹ́ kan rí títí wa rò, àfẹ́ kan rí títí wa mú gbọ́. Tí ìkan dẹ̀ ń bàjẹ́ tá a sọ̀rọ̀, tọ́dẹ̀ ń borúkọ olóyè sí Sunday Ìgbòho jẹ́, ntí Ìgbòho mọ̀ ń pa ìtàn dẹ̀ ń sọ ń pa ìtàwà dákẹ́ táwa ò sọ̀rọ̀. A jẹ́ wípé àwa gangan ni tá a pera wa ní ọ̀rẹ́ Sunday Ìgbòho tó jẹ́ pé ọ̀tá ni wa. Mo ló jẹ́ kí n jáde fún àlùmọ̀rúfù. Èmi dẹ̀ mọ̀ ọmọ àlè, òun náà dẹ̀ mọ̀ pọ́ ọmọ àlè lòun pé òun ń ṣọmọ ọkọ àti máyégún. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí, àwọn kan gbé right up kan jáde síta. Òòrè ẹ ti rí, ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa ti rí. Ọmọ Ìgbò ló kọ máa sí ṣubú sọ. Ó ní another opportunity to make money has emerged in Yoruba land. Olóyè Sunday Ìgbòho Òòṣà has now front a outwit private security outline
ṣé ẹ rí ó yàtọ̀ síra wọn mo ti ń sọ and this is time tí àrólé tẹ́ntẹ̀ máa jáde síta tẹ́ mọ̀ pé mi ò dárúkọ tẹ́lẹ̀ but máa dárúkọ ní ìkórìtà tá a wà yìí àrólé tẹ́ntẹ̀ ń gbẹ́dọ̀ jáde síta wá ṣàlàyé pé òun lòun dá ìjà ẹkùn ńlẹ̀ kì í ṣe Sunday Ìgbòho òun ló dẹ̀ ní kí àwọn ìjà ẹkùn kó lọ kí Sunday Ìgbòho nílé torí tó máa ń ṣe gbogbo nǹkan wọn now picture tán bá Ìgbòho yà picture tán bá Ìgbòho yà náà ń gbé sórí kinní wọn Ìgbòho máa ń pa ẹ̀ Ìgbòho lọ́wọ́ sí Ìgbòho lọ́wọ́ sí Ìgbòho máa ń pa ẹ̀ òun lẹ́wọ̀ yìí picture tán ń gbé jáde síta nìyẹn ìjà ẹkùn security alert ló ń pín fọ́ọ̀mù náà ń gba fọ́ọ̀mù 10,000 náà ta fọ́ọ̀mù 10,000 Sunday Ìgbòho ìrù ẹkùn ní títí ẹ̀ wọ́n á dẹ̀ pín fọ́ọ̀mù ìrù ẹkùn tí Sunday Ìgbòho dẹ̀ gbé dání gbogbo ọba ilẹ̀ Yorùbá lónìí gbogbo ilẹ̀ Yorùbá lónìí wọ́n kàn fi Sunday Ìgbòho ṣe olórí ẹ̀ ni pé kó máa darí wọn. So this is time for àrólé tẹ́ntẹ̀ láti jáde kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun lòún dá ìrù ẹkùn ìjà ẹkùn lẹ̀ ìjà ẹkùn tí wọ́n gba ta fọ́ọ̀mù ní Ondo òun lòún dá lẹ̀ kì í ṣe Sunday Ìgbòho. Mo ti ṣàlàyé pé ìjà ẹkùn ó wà pé tó bá fẹ́ gba security fún géètì ẹ ó fẹ́ gba security tó máa tẹ̀lé ẹ kiri ó fẹ́ gba security kí náà tún fi wọ́n ṣe yes bóyá o fẹ́ ṣènáwó tó ń bẹ̀rù o fẹ́ gba security láyìíká ní tí ìjà ẹkùn wà fún nìyẹn Sunday Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn ìgbà tí Máyégún náà máa gbé síta ìjà ẹkùn náà ló gbé síta let us say the truth Sunday Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn mo dẹ̀ wà ní ilé Ìgbòho ní ọjọ́ tí àwọn ìjà ẹkùn dé tó bá ya fọ́tò yìí táwa kan dẹ̀ ti ń sọ wípé bóun náà ṣe tún máa nígbà tí wọ́n ń gbọ́ pé ìrù ẹkùn Sunday Ìgbòho ti dá ìrù ẹkùn lẹ̀ kí ló dé tí àrólé tẹ̀tẹ̀ tún lọ gbé ìjà ẹkùn síta mọ̀tòlóyè ní Yorùbá jọ ní gbogbo wa kí ni àjọ máa ṣe ni this is time for àrólé tẹ̀tẹ̀ kó jáde síta pé òun lòun ní ìjà ẹkùn kì í ṣe Sunday Ìgbòho Sunday Ìgbòho gbé ẹgbẹ́ kankan jáde síta pé kán lọ máa ta fọ́ọ̀mù 10,000 this organization called ìjà ẹkùn security alert belong to àrólé tẹ́ntẹ́n ìrù ẹkùn security network ní àwọn kábíyèsí Olúgbọ́n Olúbàdàn Ọlọ́wọ̀ Ọ̀nìrìṣà Aláké Ajérò Oníkòyí Olúkẹrẹ Ògògà náà buwọ́lù all the obas ọwọ́ òbòkun láti lè flush àwọn Fúlàní out of the Yorùbá land kì í ṣe ìjà ẹkùn. So I'm not pleading to àrólé tẹ́ntẹ́n kó jáde síta kó clear ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ló jẹ́ olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ti ń fi ìjà ẹkùn ba Sunday Ìgbòho lórúkọ jẹ́ àwa kan ò dẹ̀ lè lájúlẹ̀ ká máa wò ó kó máa ṣẹlẹ̀ báyìí ká má sọ̀rọ̀ Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn. Mo wà ní Ìbàdàn nígbà tí àwọn ìjà ẹkùn wá èmi wà lára àwọn tó sọ wípé bánà ìwọ̀n gbẹ́dọ̀ ta pé because ó ti ń kọ̀ sí confusion pé àwọn èèyàn béèrè pé èwo ni ìjà ẹkùn èwo ni ìrù ẹkùn èwo la fẹ́ mú bẹ̀ pé ṣe a fẹ́ ṣe debate ni ká mọ eléyìí tá máa mú bẹ̀ mo dẹ̀ sọ fún wọn pé no ìrù ẹkùn ní ti Sunday Ìgbòho ìjà ẹkùn àwa náà ṣe ń gbọ́ náà àmọ́ bí tó ti wá káwa kan tó wá mọ̀ pé àrólé tẹ́ntẹ́ ló dá ìjà ẹkùn lẹ̀ ṣé ń gbọ́ mi kì í dẹ̀ ń ṣe tìjà kì í ṣe tìbínú bọ̀ tí àwa kan bá mọ̀ pé lóòótọ́ lódodo tiwa ni olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáṣe ọmọ aládé ládé ládé Aláàfin Ọ̀ládé adé aládé kúlà àgbà lágbéfà láàfin
ọmọ aládé ṣẹṣẹ fún ọmọ béwúrẹ́ yín bá sọnù ẹ wá bágùtàn yín bá sọnù ẹ wá ṣùgbọ́n tó bá jóbìnrin tó níwájú tó lẹ́yìn ló kọjá níwájú ilé aládìkún wọ́n máa ń fi irú wọn ṣaya ni ẹ má wá torí irú wọn ti daya àwọn aládìkún tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn ẹ̀ tó dẹ̀ sì ń ṣe títí wa lọ́wọ́ mo yẹ oríṣiríṣi èébú tó ń bú ó ti tẹ̀lé OPC ó ti ṣe òṣèlú wèrè kan tó ń pè ní ọ̀jájú ni tẹ́ ń pè ní youth Afẹ́nifẹ́re leader àfibíṣó lóore ìgbà táwọn Fúlàní tọ́jú ọta ìbọn sí díẹ̀ Ìgbòho ló sọ fún àwọn èèyàn kiri pé ẹjọ́ ẹ bá mi wá owó kán lọ gba máa yẹlẹ̀ ẹ bá mi wá owó olówó jáde síta ń sì torí Sunday Ìgbòho lóògùn Sunday Ìgbòho wà ń kú tọnú gbà ẹ kò tí ì lórí ọ̀fẹ́ mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀mí ò tí ì dé Ọ̀jájú ni ṣé wọn pé mo pè lánàá ọ̀rọ̀ tó sọ táwọn kan bá jáde síta tó rán ni pé torí pé àwọn ní channel wọ́n wá ń worúkọ ẹni tó fẹ́ fi tajà wájú orúkọ Sunday Ìgbòho mo rò pé àwa tá a jójú lówó ọmọ tá a mórè ló yẹ ká wí bó ṣe yẹ kó yẹ pé no this is the right thing, this is the right time. So anything about ìjà ẹkùn belong to Àrólé 1010, not Sunday Ìgbòho. Ìgbà tí Sunday Ìgbòho dé padà làwọn ìjà ẹkùn wá kí Sunday Ìgbòho ní Ìbàdàn. Ẹ má gbàgbé kì í ṣe àwọn nìkan ló kọ́kọ́ wá kí Sunday Ìgbòho, àwọn Àgbẹ̀kọ̀yà ti wá, àwọn fìjìláńdé ti wá, àwọn ọ̀tá ti wá kí olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Gbogbo ẹgbẹ́ tó bá dẹ̀ wá ní Sunday Ìgbòho ń bá ya fọ́tò ẹ ṣáà rí nígbà tí àwọn Ìjẹ̀bú parapọ̀ náà tán wá, àwọn Ìjẹ̀bú tó ń kọ P Èkìtì parapọ̀, àwa la ní parapọ̀, wọ́n ya lò lọ́wọ́, wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ yá parapọ̀ yẹn lò bọ̀tẹ̀ àwọn Ìjẹ̀bú ò tí sanwó ẹ̀ wọn àti sanwó parapọ̀ yẹn nígbà tán rí pé Èkìtì parapọ̀, àwọn bàbá wa parapọ̀ náà fi ṣẹ́gun náà fi ṣẹ́ ogun Kírìjí, wọ́n wá lo orúkọ yẹn wọn àjọ dúnadúrà àwọn Ìjẹ̀bú ò tí sanwó yẹn fún mi o, wọn àti sanwó yẹn fún mi. Mo dẹ̀ sọ fún wọn pé wọn lè gba olóyè Ìgbòho lọ́wọ́ mi, wọn lè gba. Èkìtì ló bí Ìgbòho, Èkìtì ló ní Ìgbòho, ọmọ Èkìtì ní Ìgbòho. Gbogbo ẹgbẹ́ ní Sunday Ìgbòho ló ń bá ya fọ́tò papọ̀. Àgbẹ̀kọ̀yà ò dẹ̀ jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù. Fìjìláńtì ò jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù. Ọ̀ǹtà ò jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù. So Àrólé 1010, please come out. Ẹ ti forúkọ Sunday Ìgbòho yẹ ta fọ́ọ̀mù dé Èkìtì mi báyìí tí wọ́n ń pè wá, èmi dẹ̀ sọ wípé no, ìlú ẹkùn ní títí wá, wọ́n dẹ̀ tí gbé fọ́ọ̀mù ìlú ẹkùn jáde síta pé ẹ máa tà á. Tí fọ́ọ̀mù ìlú ẹkùn bá máa dé ọwọ́ àwọn kábíyèsí wa ní ọ̀dẹ̀ sí, tá a kò fún wọn pé bàbá ń tẹ́ ẹ dálẹ̀ láti dáàbò bo ilẹ̀ Yorùbá òun rèé. So kì í ṣe ti jà kí dẹ̀ ṣe pé ènìyàn bá yẹn lórúkọ jẹ́ èèyàn ṣe ìlara. Orúkọ Sunday Ìgbòho ṣe ló yẹ kí gbogbo àwa tá a jójúlówó ọmọ Yorùbá ká máa jẹ kán ta epo àlà ta epo sí aṣọ àlà ẹ̀, torí òun nìkan la rí ní gbogbo àwọn tó pera wọn ní alágbára ní ilẹ̀ Yorùbá tó dìde nígbà tí ojú ń pọ́n ìran Yorùbá. So Àrólé 1010, èmi ò bá yín jà, you are my brother. Just come out and say ìjà ẹkùn o, èmi ni mo ní o, èmi ni mo dẹ̀ ń ta fọ́ọ̀mù o, ló bá tán. So àwọn tó ń torí ìjà ẹkùn yẹn tán ní Sunday Ìgbòho pé ó ti dálẹ̀, tẹ́ bá lọ wo orí prógrámù Máyégún píṣọ̀ tó bá yín yà ìjà ẹkùn nígbà tí ẹni tó wà ní mídíà ìjà ẹkùn náà tó sọ pé bàbá wa olóyè Sunday Ìgbòho tó kì í lọ síwájú, àwọn náà ní bàbá wa, àwọn náà ní olórí wa, is good, but Àrólé 1010 ló ní ìjà ẹkùn, kì í ṣe Sunday Ìgbòho. Ìlú ẹkùn ló belong sí Sunday Ìgbòho tí àwọn kábíyèsí wa dẹ̀ sì ń ṣe lọ́wọ́. Tẹ́ bá gbọ́ pé èèyàn kan ní pé ẹ wá ra fọ́ọ̀mù ìjà ẹkùn ní from Àrólé 1010,
not Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹjọ́ ẹ má jà fojòpòjò. Èmi ni mò ń ṣe kinní o. A lọ kí olóyè píṣọ̀ tẹ́ ń wò yà lọ kí olóyè Ìgbòho ni o. A lọ kí olóyè Ìgbòho nígbà tó dé ni o. Kì í ṣe kẹ́kẹ́ máa sọ wípé olóyè Ìgbòho mọ̀ nípa ẹ̀. Olóyè Ìgbòho ni bàbá yín. Olóyè Ìgbòho ló dálẹ̀. Olóyè Ìgbòho kọ́ ló dá dá ìjà ẹkùn lẹ̀. Ìrù ẹkùn ní ti olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Tí bàbá Bọ́lá Ahmed Tinubu dẹ̀ ti approve. Ti ṣe dẹ̀ máa bẹ̀rẹ̀ láìpẹ́. Ti ṣe kí ni máa bẹ̀rẹ̀ láìpẹ́. Wọ́n á dẹ̀ ìgbé fọ́ọ̀mù síta. And I use this opportunity láti sọ fún gbogbo ọmọ Yorùbá tẹ̀yìn kan bá sọ fún mi pé ẹ wá ra fọ́ọ̀mù olóyè Ìgbòho mọ̀pá kan pa ẹ o. Olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kò mọ anything nípa ẹ̀. Ṣé gbọ́ mi? Ẹ má jà fojòpòjò ara wa. Ogun lé wa bọ̀. Àwa náà tún lé ogun fúnra wa. Ẹni tá a rí tó dúró tì wá tó ń gba èébú lọ́wọ́ àwọn ọ̀tá lọ́wọ́ àwọn ọmọ àlè kó jẹ́ pé àwa fúnra wa láti máa borúkọ ara ẹ̀ jẹ́. Ìyẹmí lẹ́kìtì ìyẹn àbámi lẹ́kìtì torí wọ́n náà ti ń ta fọ́ọ̀mù ní ìlú nínú Ìkẹrẹ o. Wọ́n náà ti ń ta fọ́ọ̀mù ní Ìgbàrà Odò. Wọ́n ti ń ta fọ́ọ̀mù ní Ìlàwẹ̀ ní Ìyìn Ìgèdè Sàmà. Kì í ṣe ti Sunday Ìgbòho. Sunday Ìgbòho ní kí Sunday Ìgbòho kò gbé fọ́ọ̀mù kankan síta 10,000. Tí iṣẹ́ ìrù ẹkùn bá bẹ̀rẹ̀ ní Èkìtì, tí fọ́ọ̀mù ìrù ẹkùn bá jáde ní Èkìtì, ẹnu èmi kíní pẹlẹbẹ yìí eégún burúkú abitapónì lẹ́yìn ilẹ̀ tí máa gbọ́. Sunday Ìgbòho ní ẹni tó fà kalẹ̀ gẹ́gẹ́ bí olórí lẹ́kìtì tí Ọlọ́run jẹ́ kí àwa náà jẹ́ kan lára wọn. Sunday Ìgbòho kọ́ ló ń ta fọ́ọ̀mù o. Sunday Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn. Ìrù ẹkùn ní ti Sunday Ìgbòho. Ìrù ẹkùn yẹn gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire tó ń fẹ́ àlàáfíà fún gbogbo ilẹ̀ Yorùbá pátá lónìí. Akànfẹ́ gbélé ọwọ́ olóyè Chief Sunday Ìgbòho Òòṣà ni wípé Sunday ọmọ Adéyẹmọ májàsọ́lá kàkà kí Olódùmarè will never disappoint the Yorùbá race. Tó bá jẹ́ lómi ní gbogbo èébú tó ń bu gbogbo ọ̀rọ̀ tó ń sọ fẹnu wúkẹ́ẹ̀tì janujanu ni a ti yọ̀ǹda pé òun ò ṣe mọ́ ṣùgbọ́n ó sọ wípé òun ò lè lajú òun lẹ̀ kí Fúlàní máa pa ìran Yorùbá. So mò ń bẹ brọ́dà mi Àrólé 1010 jáde síta sọ pé ìwọ ló ní ìjà ẹkùn ẹ̀yin lẹ́dẹ̀ ń ta fọ́ọ̀mù. Lóòótọ́ lẹ wá kí olóyè Chief Sunday Ìgbòho ni lẹ wá embrace ẹ̀ ṣùgbọ́n kẹ́ wọ́n máa sọ pé Sunday Ìgbòho ló ní ìjà ẹkùn àti ń ta fọ́ọ̀mù ìjà ẹkùn tó ẹgbẹ́ jagunjagun Sunday Ìgbòho Òòṣà. No, ìrù ẹkùn ní ti Sunday Ìgbòho Òòṣà. Tó bá dọ́là náà tèmi náà máa gbé kan síta tí mo bá ní ẹsẹ̀ ẹkùn kì í ṣe kí n máa lọ mọ́ Sunday Ìgbòho lọ́rùn bó dẹ̀ jẹ́ pé àtàrí ẹkùn ni máa pè é kì í ṣe pé kí n máa lọ mọ́ Sunday Ìgbòho lọ́rùn. Ẹ jẹ́ káwọn ènìyàn ó mọ òtítọ́ kí òtítọ́ yẹn bá lè sọ wá di òmìnira kí òtítọ́ yẹn bá lè mú wa kó nínú ìgbèkùn tá a wà yìí. So bí yẹn ṣe rí nìyẹn. Á dára fún wa ojú òní tiwa. Part 2. Iná ti ràn. Yorùbá ó kọ ẹni tí ó kọwọ́ bẹ̀rù iná ràn. Àmọ̀kú Jímọ̀ olóyin òní. A kú bó ṣe ń lọ káàkiri gbogbo àgbáyé. A kú bó ṣe ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Mo ní táwọn bàbá wa bá sọ wípé iná ti jó dórí kókó. Kì í ṣe gbàrà tí iná bá bẹ̀rẹ̀ níná náà dẹ̀ máa dórí kókó. Àwa ọmọ oko la lè mọ nǹkan tó ń pè ní kókó lára igi. Ṣé rí ibi tí igi leléyìí tí igi bá lọ báyìí níbi tó ti yọ ẹ̀ka yẹ síta tó ti yọ ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ tá a bá wá gé níbẹ̀ tá a gé ẹ̀ka yẹ òun làwọn bàbá wa máa ń pè ní kókó.
táwọn bàbá wa bá sọ pé iná ti ràn ó kọ ọmọ tí ó kọwọ́ bẹ̀rù ọmọ ti pẹ́ tí mo ti ń sọ pé ilẹ̀ Yorùbá tutù jù pé ààrò tó bá tutù òun lẹ́dìyẹ máa ń sàbá sí ìra ẹkùn àbàbá mi ti sọ pé ìkan tó wà tó jẹ́ pé ìra ẹkùn mo ti clarify ohun tí mo fẹ́ clarify ń bẹ̀ sà iná wa ti jó dórí kókó mo sọ̀rọ̀ nípa àwọn pásítọ̀ àwọn wòlíì wọ́n ní kí n mórí wá kí n mọ́rùn wá mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tí wọ́n ríran aburú sí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tí wọn ò ríran solution mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tó jẹ́ wípé àwọn olóṣèlú náà ríran sí ní tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá kò kàn wọ́n mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tó máa sọ wípé bandit will attack Ekiti bandit will attack Ọ̀yọ́ bandit will attack Ọ̀ṣun mark my word but there is no solution mo wá ní kí ni ìyàtọ̀ láàrin wọn kí ni ìyàtọ̀ láàrin wòlíì àti bandit mo tún tẹ̀síwájú kí ni ìyàtọ̀ láàrin CAN Christian Association of Nigeria PFN Pentecostal Fellowship of Nigeria pé kí ni ìyàtọ̀ láàrin wọn pẹ̀lú àwọn bandit tí ń jìran Yorùbá gbé I could remember àwọn wòlíì ìjọ àná báwa ò dé bá bàbá Babalọ́lá adé bá bàbá Ọlọ́wẹ̀rẹ́ bàbá Oyèlámì bàbá Àkàndélẹ́dẹ́ adé bá wọn adé bá bàbá Ọbádáre báwa ò dé bá bàbá yìí tó dá Kérúbù àti Séráfù lẹ̀ yìí Mósìsì Orímọládé adé bá bàbá Béúlà ṣé Béúlà ní Ọ̀ṣọ́fà àtàwọn àgbààgbà wòlíì ìjọ̀wọ̀n àná tí wọ́n bá ríran wọn á tún képe Ọlọ́run wọn á tún gorí òkè lọ pé kí ni solution sí ogun tó ń bọ̀ yìí. Bàbá mi anybody can join anybody but ìlú ẹkùn is for the security of the Yorùbá race. Tá máa fi wọnú igbó yẹ káàkiri máa lé àwọn Fúlàní afẹ́ lé wọn kúrò lọ́dọ̀ wa ẹ̀bẹ̀ ní kẹ́ bá wa bẹ̀ àwọn ọba wa àtàwọn bàbá wa àtàwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu ká tètè bá wa jára mọ́. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì yẹ pé láyé bàbá Ọbádáre inú mi dùn brọ́dà mi wà mí báyìí àwọn ló tọ́ àwa dàgbà Ọ̀ṣátóyìnbó adára fún yín bàbá mi ojú òní tì yín àwọn ló tọ́ àwa dàgbà táwọn máa gbé wa wọ́n á máa gbé wa kọ́rùn báyìí ni tẹ́má ní àwọn tó jẹ́ kí irú àwa ìdàgbà àwọn rèé àwọn náà ojú wọn ti rí sọ ẹnìkan ò lè fojú pojú àwọn tẹ́má àwọn wòlíì jọ̀wọ́n àná bá ríran pé ogun ń bọ̀ wàhálà ń bọ̀ ń lù there will be a solution but àwọn wòlíì tòde òní kò sí solution mọ́ torí wọ́n mọ̀ pé tán bá dẹ̀rù bàyín ibẹ̀ lówó ti jáde ta lè nìyàn Ọlọ́run o àbí bẹ́ẹ̀ kọ́ àwọn wòlíì tó jẹ́ pé ẹni tó máa wọlé gọ́vnà ẹni tó máa wọlé rẹ́pù ẹni tó máa wọlé kíní kan don't waste your time this is not your time ìrìn kíní kankan it's better you join so ohun tí àwọn wòlíì tòde òní dúró lé lórí yẹn àwọn wòlíì tí ń bu omi aṣọ stáṣì aṣọ lẹ́wọ̀ lọ ṣọ́ọ̀ṣì táṣọ yín gan tẹ́yìn pé wẹ́ tíjọba ò bá múnú yín dùn ẹ̀yin náà fẹ́ múnú ara yín dùn kan rí pé wọ́n rí èèyàn tí pásítọ̀ tí àwọn wòlíì tí ń bomi tí ń domi sí yín lára ṣé omi ẹ̀mí mímọ́ náà ni oríṣiríṣi ẹ̀ láàrí léde òní ọ̀rọ̀ bí àwọn tó ń gba ìdá mẹ́wàá lọ́wọ́ wọn bó ṣe máa gbégbé ayé rọrùn àti rí nígbà ayé ìjọ́un àná ta ní àwọn bàbá wa kan lọ sórí òkè lọ bẹ Ọlọ́run sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí àti rí ìlú tí ọ̀dọ́ ń kú tí àwọn wòlíì dé kóra wọn tó wọnú igbó lọ nígbà tó dé wọ́n dẹ̀ mú solution wá Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ wọ́n ké pe Ọlọ́run wọ́n bẹ Ọlọ́run pé ìwọ lẹlẹ́dàá ohun gbogbo ìwọ ló dá ayé àti ọ̀run n tó ń ṣẹlẹ̀ ní ìlú yàwá ò fẹ́ kò sí wòlíì tó lè jáde lẹ́nìí
kó sọ wípé Olúwa, tó bá jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n, tó bá jẹ́ pé àwọn wòlíì ìjọ wà náà wá ní, tó bá jẹ́ pé lóòótọ́ ló pè mí, ká gbàdúrà, ká kẹ́kọ̀ọ́ Ọlọ́run, ká wá ojú Ọlọ́run. Ṣèbí wọ́n sọ pé Ọlọ́run bá wọn sọ̀rọ̀, káwọn náà bá Ọlọ́run sọ̀rọ̀ pé Fúlàní tí pa wá ní ilẹ̀ Yorùbá ìfogun ẹ̀yìn jà wọ́n, àwọn ò lè ṣe oúnjẹ náà ń wà. Oúnjẹ náà wá. Mo sọ, wọ́n ní kí n mórí wá, kí n mọ́rùn wá. Mo dẹ̀ sọ pé bí Ọlọ́run ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, ẹ lè rí irun kan tú lára tèmi. Torí olódodo a máa ń láyà bí kìnìún. Olódodo a máa ń láyà bí kìnìún. Torí olùràpadà mi ń bẹ láàyè, ní ti jíjà yóò jà fún mi. Tí n bá ti dúró lórí òtítọ́ àti lórí òdodo. Ṣé wòlíì làwọn tó dé òní? Ṣé ìránṣẹ́ Ọlọ́run làwọn tó dé òní àbí ìránṣẹ́ Lúsíférì? Òun ló wá mú mi lọ gàrà. Ṣé mo pé mo sọ pé mò ń bọ̀ lẹ́yìn orí ẹ̀yin àáfà, ẹ̀yin ṣèyíkì, ẹ̀yin ìmámù iná olè. Ṣé ló dàbí pé mùsùlùmí ṣẹ̀dé ilẹ̀ Yorùbá? Ṣé ló dàbí pé ìsìláàmù iṣẹ́ ìwọlẹ̀ Yorùbá? Bàbá mi tí mo sọ pé àwọn ló tọ́ wa dàgbà. Àbúrò wọn tèmi àti ẹjọ jẹ́ ẹgbẹ́, wọ́n jìnnà sí mi o. Wọ́n jìnnà, ẹni tán bí tẹ̀lé wọn á gbọdún 4 ọdún bẹ́ẹ̀ lọ lọ́dún ọlọ́wọ́ àwa o. Ẹni yẹn náà àwọn náà tí wọ́n bá gbọdún 6 àjú bẹ́ẹ̀ lọ, kẹ́ lè mọ̀ pé bàbá náà jẹ́ fún èmi. But àbúrò wọn tí èmi àti ẹni yẹn jọ jẹ́ ẹgbẹ́, ilé bàbá mi rèé, ilé títí wọn rèé. Ẹ lè dẹ́ni tó bí wa yàtọ̀ ní bàbá mi Ọ̀ṣà tó yìnbó yẹn. Ibi tí mò ń lọ rèé, Michael lórúkọ bàbá bọ́dà mi. Àbúrò wọn tó bí tẹ̀lé wọn, Latifu lórúkọ mùsùlùmí ẹ̀. Àwa iná díẹ̀ ló kù ká 60. Kẹ́ lè mọ̀ pé kì í ṣe ìrìn àjò kékeré kọ́. Ìrìn àjò kékeré kọ́. Sáà, ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, akúrọ̀jú. Ìgbà tẹ́ ti fi dìgbòlugi jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ìgbà tẹ́ ti fi báńdíìtì jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́, lè ara ti ń sọ fún mi pé wàhálà ń bọ̀. Àwọn báńdíìtì Fúlàní là ń rí, là ń pariwo. Fúlàní ti dé, awágọ́ ò mọ̀ pé àti ní báńdíìtì lọ́dọ̀ ara wa. Pé àwọn báńdíìtì ti wà lára wa, tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ kan nínú wọn. Olúwo jẹ́ kan nínú wọn. Ṣé máa tán pè ní Akíntọ́lá, ṣe Akíọ́lá lẹ́kọ̀ọ́, ó jẹ́ kan nínú wọn. Jamiu Adémúàgún, ó jẹ́ kan nínú báńdíìtì ilẹ̀ Yorùbá. Málámù Adépọ̀jù, ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni. Ṣé oníyàwó mẹ́ta, ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni. Ajígini, ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni. Mufti Ìwó, ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni. Wàsírí Ìwó, ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni. Olúwo fún ara ẹ̀, ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni. Ẹ̀sìn wa ní tẹ́nìyàn kan mí bá kírun láì jẹ́ pé Òṣùpá jáde, ẹ pa. Gbogbo wa là ń gbọ́. Tẹ́nìyàn kan bá ṣe báyìí, ẹ̀sìn wa ní ẹ pa. Bẹ́ẹ̀nìyàn kan bá bú ànábì, ẹ̀sìn wa ní ẹ pa. Bẹ́ẹ̀nìyàn kan bá ranjú mọ́ ànábì, ẹ̀sìn wa ní ẹ pa. Ìgbà tẹ́ ẹ ti fi ìmáàmù dìgbòlugi jẹ ní Ìwó, ní Ògbómọ̀ṣọ́, tó jẹ́ pé ohun tóun máa jáde síta tí a máa sọ ni pé ẹ pa, ẹ pa, ẹ pa, ẹ pa, ẹ pa, ẹ pa, ẹ pa. Ó tún sọ lọ́nà ọ̀rọ̀, ó ní gómìnà tí yóò jẹ lọ́yọ̀ọ́, ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí o, tí ò bá ti jẹ́ mùsùlùmí ìlú ò lè rọgbọ. Ìyẹn ni pé tí ò bá ti jẹ́ mùsùlùmí ìlú ò lè rọgbọ, ẹ pa náà ni. Ṣé ẹ ti gbàgbé ni the Mufti Ìwó, àáfà kan náà sì wà ní Ọ̀yọ́, àáfà igi, iṣẹ́ igi náà ni àbí igi, mo ti gbórúkọ ẹ̀, igi ogun,
ara àwọn bandit ilẹ̀ Yorùbá nìyẹn ara àwọn bandit ilẹ̀ Yorùbá nìyẹn ṣé ẹ ti gbàgbé ni Sultan Sokoto ti sọ wípé tí Yorùbá bá fẹ́ àlàáfíà tí Yorùbá bá fẹ́ àlàáfíà ẹ gbẹ́dọ̀ gba ṣàríà láàyè ìyẹn ni wípé tẹ́ ẹ bá ti gba ṣàríà láàyè ẹ gbàgbé nǹkan pè ní àlàáfíà ẹ wá lọ́wọ́ wáàsí tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣe lórí múmbàrí ẹ̀pá ẹ̀sìn wa ní ẹ̀pá ẹ̀sìn wa ní ẹ̀pá ẹ̀sìn wa ní ẹ̀pá ó ti pè wọ́n wọlé abẹ́ mọ̀ pé báńdíìtì ni àwọn mufti Ìwó tó láwọn ti ń kọ́ ọmọ ogun jọ wọ́n ń jà ní Pakistan ṣé Pakistan ni àwọn ń ṣe rálì nílẹ̀ Yorùbá ń bíbà yìí ó rọrùn fún wọn láti dìfẹ́ǹdì ẹ̀sìn ṣùgbọ́n kò rọrùn fún wọn láti dìfẹ́ǹdì ilé bàbá wọn ó rọrùn fún wọn láti dìfẹ́ǹdì ẹ̀sìn ṣùgbọ́n kò rọrùn fún wọn láti dìfẹ́ǹdì àwọn ọmọ ìyá wọn wọn á wá ní if you are not a Muslim òun ṣọmọ ìyá mi tó bá jẹ́ Fúlàní lọ àmì àtẹ́jọ́ ń ṣe ẹ̀sìn òun lọmọ ìyá mi àwọn ló pé ọmọ ìyá wọn wá tó wá ń terrorize yín ní Òṣogbo bẹ́ẹ̀ dẹ̀ rí kékeré láṣìírí ẹ gbọ́ kí ni ìyàtọ̀ láàrin àwọn ìmáàmù yẹ àwọn ṣèyíkì ilẹ̀ Yorùbá lónìí àwọn àfáà ilẹ̀ Yorùbá lénìí àtàwọn báńdíìtì Fúlàní tí ń pa ìran Yorùbá ìdáhùn tí mo fẹ́ kí gbogbo àjọ dáhùn ni kí ni ìyàtọ̀ abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí ìyàtọ̀ láàrin wọn àwọn tó máa dúró lórí múmbàrí ẹ̀pá bíi pé fámílì ànábì ni wọ́n bẹ́ẹ̀ nìyàn kan bá yín mú tó yín mú sí ànábì ẹ̀sìn wa ní ẹ̀pá bí ànábì bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tó bá wúkọ́ ẹ̀sìn wa ní ẹ̀pá ìgbà yẹn ló ti yẹ kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ́ ẹ bu àwọn ìmáàmù dìgbòlugi yìí kẹ́ ẹ bu wọ́n so kẹ́ ẹ bù wọ́n sọ wọ́n ní wọ́n ń gbowó lọ́wọ́ àwọn Turkey àwọn ICC àwọn Islamic terrorists àwọn jihad ibẹ̀ náà ti ń rí owó ṣùgbọ́n ẹ fi gbígbọ́ ṣe aláìgbọ́ it is a pity ẹ̀ ń dìvẹ́ǹdì ẹ̀sìn tó wá láti òkèrè ẹ̀ dìvẹ́ǹdì ilé bàbá yín àwọn bàbá wa sọ pé ṣé 15th century náà ní Islam wọlé Yorùbá ìyẹn ni pé àwọn kan ti wà ní ilẹ̀ Yorùbá kí Islam tó wọlé ṣé 18th century náà ní Kristẹni wọlé Yorùbá àwọn kan ìyẹn ni pé àwọn kan ti wà ní ilẹ̀ Yorùbá tá à ń pè ní Yorùbá kí ẹ̀sìn méjèèjì tó wọlé ṣe báwọn kan ló gbà wọ́n lálejò àwọn tó gbà wọ́n lálejò ní sinmi ẹ pa ẹ̀sìn wa ní ẹ pa ẹ gbọ́ kí ni ìyàtọ̀ ẹ̀sìn tó ní ẹ pa àyàn àti àwọn tó kóbọn wá tọ́dẹ̀ máa dúbú èèyàn tá ní bísmìláì Allahu Akbar kí ni ìyàtọ̀ Boko Haram báńdíìtì tí àwọn Fúlàní là ń rí dànké àwọn báńdíìtì yẹn gan ti wà láàrin wa Mufti Ìwó báńdíìtì ní sẹ́ ẹ mọ̀ Emir Ìwó báńdíìtì ní Wàsírí Ìwó báńdíìtì ní igi ogun kẹ́nìyàn wọ orúkọ tó máa jẹ́ kó ní igi ogun báńdíìtì ni wọ́n ò sọ̀rọ̀ àlàáfíà sí ìlú ara wọn ṣé ẹni tí ò sọ̀rọ̀ àlàáfíà sí ìlú ara ẹ̀ ló máa wá sọ̀rọ̀ àlàáfíà sí ìran tó ti jáde Malam Yusufu àbí bẹ́ẹ̀ kọ́ orúkọ máa tó wá iṣẹ́ Akínọlá ni àbí Akin kìíní kankan ó máa ń wé kíní àwọn Arabic yẹn ló máa ń wé sórí òun ò rí fìlà Yorùbá dé àwọn máàlì Islam ni if they want to choose governor Sanwó-Olú is a Christian but we somebody like me tó bá jẹ́ mùsùlùmí ló jẹ́ candidate tí ó ní ojú àánú ẹ jẹ́ kó wà ńbẹ̀ no Christian ló ṣe tán
mùsùlùmí ní gbọ́dọ̀ kí káwọn oníṣẹ̀ṣe náà wá jáde síta káwọn ní láéláé ó ti pẹ́ tẹ́yìn onímọ̀ òye kìrìsìtẹ́nì àti mùsùlùmí ti ń ṣe àwa la gbà yín lálejò gọ́vnà tẹ gbọ́dọ̀ yàn lẹ́nu gbọ́dọ̀ jẹ́ babaláwo ó gbọ́dọ̀ jẹ́ onífá ó gbọ́dọ̀ jẹ́ ọlọ́pẹ̀lẹ̀ kí ni ìyàtọ̀ láàrin àwọn àáfà ìmáàmù dàdánì ṣèyíkì tó jẹ́ wípé ẹ̀pá ẹ̀sìn wa ní kẹ́pá pẹ̀lú àwọn báńdíìtì fúlàní tó jẹ́ pé the same religion náà jọ ń practice táwọn wá ń wá táwọn ń pa wá ní ìpakúpa ìyẹn ni pé àwọn báńdíìtì ilé ló ṣílẹ̀kùn fún báńdíìtì ìta tẹ́yìn ò bá rò bẹ́ẹ̀ èmi á sọ fún yín and I quote Sultan of Sokoto if you want peace allow Sharia. Bàbá mi kan wá béèrè lọ́wọ́ wọn pé ìlú tí wọ́n ti ń practice Sharia àlàáfíà wo ló wà ń bẹ̀. You fight Boko Haram, you fight Almighty Allah. À ń pariwo bandit ti ta àwọn Fúlàní ni ó local government 5 náà ti declare lẹ́kìtì ní sípò tó ti kọ lẹ́tà sí Ìjẹ̀rù. Ẹ̀yin tíṣà èlò náà fún yín mò ń fà yín létí ẹ̀ ń gbé tí ọ̀nlọ́ọ̀ mi bí àṣà fàyà Saheed Òṣùpá mọ̀bà ìléje méje wọ́n gbé igbákejì alága ìléje méje tó ti lọ kó àwọn èèyàn kan wọgbó. Ó dà kí báńdíìtì máa kọ lẹ́tà sí wa ṣe báwọn kan ló tó bá jẹ́ pé àwọn gómìnà wa jẹ́ ẹni tó láàánú ìran wọn tó bá jẹ́ pé bàbá wa Tinubu ẹ fẹ́ wùwà gẹ́gẹ́ bí ojúlówó ọmọkọ Yorùbá somebody like Gumi àti Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtolúwo àti Mufti Ìwó all those people that tí wọ́n preach ẹ̀pá ó ti yẹ ká ààrẹ sí wọn. Bàbá wa inspector ní tèmi inspector general of police tó bá ní kí n máa mú inspector general of police tó ṣiṣẹ́ bí iṣẹ́ that want to clean Nigeria police máa mú bàbá wa Dìísù yìí òun ò dúró lọ́fíìsì kó máa mú kínní always 24 hours on social media ni méjì àwọn ọlọ́pàá tó ti lé dànù àwọn dìgbòlugi ọlọ́pàá méjì àwọn dìgbòlugi ọlọ́pàá tó ti lé dànù Dìísù ni bàbá wa AIN IGP ṣé mo gbà á mi mọ̀ pé mi ò lọ léèwé tí lọ́rin lèmi lọ rídì ní school bí má ṣe pé ọ̀gá pátápátá ọlọ́pàá bàbá wa Túndé Dìísù ni ó ṣàní Dìísù níwájú. It is time for you to arrest Gumi. It is time for you to arrest Chief Imam Ògbómọ̀ṣọ́. It is time for you, sir, to arrest Olúwo. It is time for you, sir, to arrest Mufti Ìwó. It is time for you to arrest Waziri Ìwó. Wọ́n ṣe to the extent kẹ́ lè mọ̀ pé sà ṣé ẹni tẹ́ bá ti lè arrest wọn. It will be easy for the Yoruba to conquer àwọn Fúlàní bandit. Àwọn tí mo dárúkọ yìí ni àwọn ní Yorùbá bandit. Yorùbá bandit. Wọ́n dá ẹgbẹ́ kan lẹ̀ ní 1972 náà ti dálẹ̀. No, 1962. Memoricas. Orúkọ ẹgbẹ́ ọ̀hún o. Mo dẹ̀ máa ń forúkọ ẹgbẹ́ yẹn kọ́ ni o. Ẹgbẹ́ àwọn Mùsùlùmí náà ni. League of Imam and Alfa. Wọ́n dárúkọ ẹ̀ ní oh God. Orúkọ yẹn dẹ̀ lọ lórí mi ṣá. Káì. Olúwa o. Màá rántí. Ṣé ẹ mọ̀ pé àwọn tí mo dárúkọ ti lọ dá mi lẹ̀? Ẹgbẹ́ àwọn Mùsùlùmí tó ń rí sí gbogbo Mùsùlùmí ilẹ̀ Yorùbá
látọdún 1960 tí ò sí wípé ẹ pa tí wọ́n preach love. Èmi tí mò ń kéwú mo lọ kírun ní mọ́ṣáláṣí Central Mosque Ìjẹ̀ṣà Tẹ̀dó l'Ékòó. Mi tí n bá sọ ìtàn ayé mi tí mi ń bá sọ ìtàn family Dábírí ní Èkó story yẹn ò tí correct. Tí Àlàájá bá rí mi lénìí a ní ọkọ mi tó sá lọ padà sí Èkìtì tí ò mú ìyàwó ẹ̀ dání. Wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ. Wọ́n rí wípé oníkálùkù have right to practice the religion. Wọ́n lọ dá ẹgbẹ́ títí wọ́n lẹ́ o. Wọ́n ti lọ dá ẹgbẹ́ mi lẹ̀. Àwọn ẹ̀pá. So Ògbómọ̀ṣọ́, if that man tí family kọ̀ tó lóhun ọmọ Olúṣìnà, àwọn family Ayílára láwọn ò jẹ́ Olúṣìnà lọ́dọ̀ wọn pé adé ni. Gbogbo wọn pápátá adé torí ọmọ ọba ni wọ́n. Tó ní wọ́n ní ẹ má fojo pòjú àwọn tí ẹ ti gbé wọlé. Òun ìgbà tí ọwọ́ ò tí tẹ̀kúdà ló ń ṣe bí ọmọ. Ó ti rí o. Ẹgbọ́n tó ń sọ lórí ẹ̀pá ó ní tí àwọn tó ń kírun lẹ́yìn mi tí ó ṣe kíní kankan ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ tí ìjọba bá ṣe báyìí yóò dogun yóò dọdẹ. Àáfà olórí ẹlẹ́sìn tó bá ti sọ pé yóò dogun yóò dọdẹ ẹ gbọ́. Bàbá wa IG Dìísù tẹ́ bá ti lè àrẹ́sì àwọn yẹn ogun à ń pa ní kiri nílẹ̀ Yorùbá yìí yóò dínkù. They are the one that promote terrorists in Yorùbá land. Àwọn ni bandit ilẹ̀ Yorùbá gangan. Ọmọ Yorùbá ni wọ́n. Bandit ilẹ̀ Yorùbá ni wọ́n. Àwọn ló ń ṣílẹ̀kùn fáwọn bandit ìtàpẹ́ máa bọ̀. Wọ́n rí àwọn àfáà àwọn bàbá wa tó jẹ́ ògbólógbò àfáà tó ti pẹ́ láti wá deliver lecture. Gómìnà wa rí tán gbé wọlé. Intermediary between the bandit and the Buhari government. Bàbá wa Dìísù òye yín ẹ mọ̀ jù wá lọ torí corridor power lẹ́yìn wa. They are the problem. Torí kò sí ìyàtọ̀ láàrin àwọn àfáà yìí àtàwọn bandit tí ń ṣekú pa wá o. Kò sí ìyàtọ̀. Torí bàbá wọn tó ń kọ̀lẹ́tì wọn mọ́ àwọn Turkey, àwọn ISWAP, àwọn ICCC àbí kí ló ń pè wọ́n. Ó ti sọ pé if Yorùbá land one pace, we must allow Sharia in our land. We must do what? Allow Sharia in our land. Kí ni ìyàtọ̀ láàrin àwọn àfáà yìí? Kí ni ìyàtọ̀? Àfáà tó bá jáde síta nínú wọn tó sọ̀rọ̀ wípé ẹ jẹ́ kó ní kálukú ọmọ ṣe sí ẹ. Ẹ jẹ́ má já gbàgbé ń tán pè ní ìbínibí ọmọlúàbí. Wọ́n á képe tí, wọ́n á kógun tí. Tí n bá dárúkọ Akéwùgbà Góòdì, wọ́n á lọ Akéwùgbà Góòdì ló rán mi iṣẹ́. Ìmí ìdẹ̀ rí bàbá yẹn rí. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ, a ní gbogbo technology tá ń lò, fóònù tá ń lò, ilé tá ń lò, èwo ni Mùsùlùmí ṣe? Ẹ̀pá náà ni. Ẹ̀pá. Nígbà tó bá lọ sílé ìjọsìn tó lọ sí Ọlọ́run tí ẹni tó lóun fọ̀rọ̀ Ọlọ́run bọ́ ẹ tó sọ wípé tí lágbájá bá kọjá lẹ́gbẹ̀ẹ́ tí ò bá kí ẹ̀pá. Ẹ̀sìn wa ní kẹ́ ẹ̀pá. Tí lágbájá bá mọ́ ẹ lójú ẹ̀sìn wa ní ẹ̀pá. Tó bá bú Jésù ẹ̀sìn wa ní ẹ̀pá. Ṣé Jésù wà lè gbèjà ara ẹni? Ṣé Ọlọ́run ò lè? Ṣé èèyàn lè gbèjà Ọlọ́run ṣá? Àwọn oníyẹ̀yẹ́, àwọn olè. Ṣé ènìyàn lè gbèjà Ọlọ́run? Ká má wá sọ pé ànábì. Ṣé ènìyàn lè gbèjà ànábì? Ànábì ò ṣe dìde kó gbèjà ara ẹ̀. Bí ènìyàn kan bá mọ ànábì lójú ẹ̀pá. Ẹ̀sìn wa ní ẹ̀pá. Wọ́n tún sọ wípé o tí ẹnikẹ́ni bá ní tó bá kéde ọjọ́ àwẹ̀ tó yàtọ̀ sí Sultan Sokoto ẹ̀sìn wa ní ẹ̀pá. So it means that Sultan of Sokoto ló ti gbéṣẹ́ lé wọn lọ́wọ́. Ló gbéṣẹ́ lé ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́. Tó ní ẹ máa ń kéde ẹ̀pá.
Yorùbá iná ti jó lórí kókó. Ẹ̀yin àgbà ayé ìjọ̀hún ànánà lẹ́dẹ̀ sọ wípé bí ikú ilé ò bá pa ni tòde ò lè pa nìyàn. Ẹ̀kùnlé lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé. We Yorùbás, we are already produced bandit. Tẹ́tí kóra wọn jọ sínú ẹ̀sìn kìíní àtẹ̀sìn kejì. Àtàwọn wòlíì èké àtàwọn àfá èké bandit ilẹ̀ Yorùbá ni wọ́n. Ìbá ti sọ̀rọ̀ nù wòlíì tí ń wẹ̀ fún ìyàwó oníyàwó lórí kíní. Wòlíì tí tán àpẹ̀tàn borí èèyàn bẹ̀. Òun náà ẹ̀sìn ẹ̀ náà ní kó pa ni. Kí ni ìyàtọ̀ láàrin wọn? Mufti Ìwó, Olúwo, Ìmáàmù Ògbómọ̀ṣọ́, kí ni ìyàtọ̀ láàrin wọn? Òun ni mo fi máa sọ pé àwọn bàbá wa ti gbàlejò ọ̀ràn. Káwọn bàbá wa kán tó nígbà táwọn kìrìsìtẹ́nì dé tí àwọn mùsùlùmí dé kán ní ẹ jẹ́ ká òkè à ń bọ̀ ẹ jẹ́ ká wọ ọjọ́ ọ̀la ìwọ Ifá Olókun asọ̀rọ̀ dayọ̀ èèyàn kan lè àwọn lè lọ́wọ́ sọ pé bàbá Èkìtì náà ti dé ní aláwo ẹ̀yìn lẹ́mọ̀ olùmọ̀ lọ́tún olùkànnà lọ́sì mọ́ fi dúdú pé funfun mọ́ fi kìnnì kan èèfù ẹ̀ èèwù ajá àlejò tẹ́ fẹ́ gbà ìbẹ̀rẹ̀ ọ̀dà ṣùgbọ́n wọ́n gbógun ti àwọn ọmọ yín lẹ́yìn wá ọ̀la káwọn bàbá wa ti sọ pé ẹ máa lọ kò sáyè ń bí báyìí maybe bí a ní lórí wàhálà tá a wà yìí àwọn bàbá wa ti mọ Ọlọ́run kí ẹ̀sìn méjèèjì tó dé don't let us deceive ourselves. Ṣé Ọlọ́run ló ní ká máa kẹ́gbẹ́sì wá ká máa fi pa wá báyìí? Ṣé Ọlọ́run ló ní ká gbẹ̀sìn wá ká máa fi pa wá? Ṣé Ọlọ́run ló ní ká gbẹ̀sìn wá? Ẹ̀sìn wa sọ wípé bí ẹnìkan bá ti sọ ọ̀rọ̀ ìmọ̀ tó bá ti sọ̀rọ̀ Allah ní àìdá ẹ̀sìn wa ní ẹ pa. A ti ní bandit ní ilẹ̀ Yorùbá fún ara wa. Àwọn Ìmáàmù Ògbómọ̀ṣọ́, àwọn Olúwo, àwọn Wàsíìrì, àwọn Mala Yusufu, Adépọ̀jù, kí náà ti pèlè Jamiu, Adégúnwà, and so, they are already bandit, Yorùbá bandit. Àwọn ló ń ṣílẹ̀kùn fún àwọn Fúlàní pé ẹ máa wọlé bọ̀. So bàbá wa IG, tẹ́ bá fẹ́ ṣe wá lóore, àwọn tá a dárúkọ yẹ. The Yoruba want to know àwọn tó invite Gúnmi wá sí ilẹ̀ Yorùbá and we want to know ṣé Nigeria constitution gbà pé they must force Sharia to other people torí níbi tán ti ń lo Sharia gan wọn à gbádùn bẹ́ẹ̀ Yorùbá iná ti jó lórí kókó gbogbo ojúlówó ọmọ Yorùbá. And this is time for us to defend ourselves. Eléyìí táyìn kan pariwo Sunday Igboho ó ti gbowó ọ̀jájú ni wọ́n yìí máa tú ẹ mú. Bandit iná ilé Yorùbá mú ẹ. Bandit àwọn Fúlàní yà ṣe bọ́ tayọ kan náà gbàgbé sí ẹni dì wọ́n á gbàgbé tó mẹ́jọ this time around. Kò sí bó ṣe lè ṣe wọ́n á tú ẹ mú. Ọ̀jájú ni tó pera ẹ̀ ní youth Afẹ́nifẹ́re leader. Àwọn bàbá kan pè mí nínú àwọn Afẹ́nifẹ́re níjẹta pé ṣe báwọn sọ fún wa wípé iní Afẹ́nifẹ́re kò sí tán pè ní youth wing pé wọ́n fi ń gbà àwọn èèyàn tó fi ń gbowó lọ́wọ́ wọn ni kí láti gbà yé àwọn bàbá wa wó lọ́wọ́ kò sí tán pè ní youth wing. This is time iṣẹ́ tó wà lẹ́ẹ̀ kí ṣiṣẹ́ Sunday Igboho nìkan Sunday Igboho kàn volunteer ara ẹ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ já papọ̀ kákọ́ ìyà yìí ká gbà yà wá lọ́wọ́ àwọn ẹni bíi. And if we want it to easy for us láti gbà yà wá lọ́wọ́ wọn àkọ́kọ́ gbọ́dọ̀ ṣẹ́gun àwọn bandit títí wa gangan the Islamic bandit in Yorùbá land mo ti dárúkọ wọn tádórí mú bàrí wọn ẹ̀sìn wa ní ẹ̀pá ẹni tí ò bá ti ṣẹ̀sìn wa ìkẹ́tẹ̀ sọ wípé ẹni tẹ́ bá ti wàásù Islam sí tí ò bá ti gbà ẹ̀sìn wa àlùkùránì ní kẹ́ ẹ pa àlùkùránì yẹlẹ̀ làwọn bàbá wa ti ń gbé látọdún 19 gbọ̀nrangbọ̀n tó fi ń kó àwọn ènìyàn mọ́ra
Yorùbá iná ti jó dórí kókó, iná ti ṣe kíni, ó ti jó dórí kókó. Àjọṣe gbogbo wa dẹ̀ ni. Àjọṣe, mo máa ń sọ dáadáa, Yorùbá ní pé àìlọ́kọ́lé ká lọ máa fọwọ́ kómi, àìlẹ́ni nímùsàn ká máa mú kíkan, àìlẹ́ni nídìí òru ká máa rorò jẹ. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, please, ẹ ti bẹ̀rẹ̀ dáadáa táwa mọ̀. Ẹ̀yin àgbà náà lẹ́dẹ̀ sọ wípé àṣetán ló níyìn. Ẹni bá ṣiṣẹ́ dáàbọ̀ kò ní gboríyìn o. Tí bàbá Tinubu ò bá mọ ẹgbà bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ wípé mú wá, because these Fulani people wọ́n ti láńsẹ̀sì AK-47 fáwọn ọmọ wọn. Ká má tanra wa jẹ sà. Bàbá IG, bàbá chief of defence ọmọ Èkìtì nìyí sà. Bàbá Bọ́lá Ahmed Tinubu DSS ọmọ Yorùbá náà nìyí. AK-47 tí àwọn Fúlàní ti kó lé ọwọ́ àwọn ọmọ wọn títí ayé máa fẹ́ parẹ́, ẹ̀ lè rí gbà torí dìmọ̀ bọ́n ṣe ń jí àwọn èèyàn gbé tán gbowó lọ́wọ́ wọn náà lọ fi ń ra AK-47 ra ọta ìbọn wọlé. So tí àwọn Fúlàní bá lè license AK-47 fún àwọn ọmọ wọn, kí ló wá ń kó nira fún ẹ̀yin bàbá wa láti license AK-47 fáwa náà káwa fi defend ara wa. Mo ní bí bàbá Tinubu ò bá mọ ẹgbà, ẹ bá wa sọ fún bàbá Tinubu pé mú wá, torí iná ti jó dórí kókó. Bá a wí bẹ́ẹ̀ a máa kú, bá a dẹ̀ wí a máa kú, torí kò sẹ́ni tó wálé ayé tó ju sínú ayé ni. N tá a bá ṣe náà sọ nígbà tá a bá lọ tán. Iná ti jó dórí kókó, tẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ mọ̀. Yorùbá, we can defend ourselves. The opportunity tí àwọn Fúlàní ń lò lónìí ni wípé àwọn bàbá wọn ti license AK-47 fún wọn. Ẹ̀yin bàbá wa, kí ló ń dé ẹ̀yin náà lọ́wọ́? Ẹ dìde o. Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ tó sọ yín di olórí, tó gbé yín sípò àgbààgbà ilẹ̀ Yorùbá. Màmá sọ wípé ẹ rántí àwọn tán jọ bí yín lọ́jọ́ kan tí ò dúró gborúkọ. Ẹ rántí àwọn tán jọ bí yín lọ́jọ́ kan tó jẹ́ pé nígbà tó wà ní ilé àkọ́bẹ̀rẹ̀ ló ti ya wèrè, ló ti dáná gànà. Ẹ rántí àwọn tán jọ bí yín lọ́jọ́ kan tó jẹ́ pé wọ́n ń gbé tọ̀, wọ́n ń gbé yàgbẹ́ ni nísìnyí. Ọlọ́run tó dà yín lágbà tó gbé yín sí ipò àgbààgbà ilẹ̀ Yorùbá. Kí ló dé tí Yorùbá ń gbégbé ayé ẹni aláìní bàbá? Wọ́n ní bólóde ò bá kú, ojúde rẹ̀ kì í wu koríko. Kí ló dé tó júde Yorùbá ń wu koríko nígbà tá a ní ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá? Iná kú fi irú bojú la máa ń gbọ́, ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò, àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní bólóde ò bá kú sẹ́, ojúde rẹ̀ kì í wu koríko. Ẹ̀yin àgbà náà lẹ́dọ̀ sọ pé àgbà ò sí ní ìlú bàjẹ́, baálé ilé kú, ilé dahoro. Ṣé kò ságbà ní ilẹ̀ Yorùbá ni? Àgbà wà. Ẹ má sọ̀rọ̀ ayín di ojo lọ́wọ́ àwọn Fúlàní. Mo ní dàda yín ò lè jà. Ẹ ní àwọn ọmọ tó gbójú, that they are ready to defend the Yorùbá land. Àkọlà Jímọ̀ ìní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé o. Jímọ̀ tòní yóò lóyún, yóò ládùn nínú ayé wa o. Wọn à ní jí wa gbé, kì í ṣàdúrà mọ́, iṣẹ́ ọwọ́ wa ni. Ẹ já múra. We must first of all clean our home. I have already mentioned all the bandits that we have in Yorùbá land. Ẹnikẹ́ni tó bá ti sọ pé ẹ̀sìn ní ẹ pa, ẹ ti mọ̀ pé ọ̀daràn ni. Bàbá wa Dìísù, ẹ bá wa gbé, torí pé iná ṣe kíni, ó ti jó lórí kókó. Remain blessed.